ó di ẹkọrin ìyìn rẹ̀ adití ń gbóhùn rẹ̀ afọ́jú olùgbàládé ayára òfòfáyọ̀ bàbá mi àtọlọ́run mi fún mi ní ìrànwọ́ rẹ̀ kí n lè rò ká gbogbo ayé fọlá orúkọ rẹ̀ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run olódùmarè ipa ńlá tó borí ipa agbára tó ju agbára lọ jẹ́ ń gbé ní kí n awúwo bí àtẹlẹ̀kẹ̀ tó fún wa ní orí ọ̀fẹ́ àti àánú láti wá sórí àkọ́tún ètò ohun àwọn kérúbù on FM lónìí adá gbogbo ògo àti ọlá padà sọ́dọ̀ rẹ̀ ọlọ́run olódùmarè nítorí pé tìrẹ ni ọlá tìrẹ ni ògo tìrẹ ni gbogbo agbára ọlá ńlá àti ipá jẹ́ tìrẹ fún àánú ta torí gbà láti wá sórí àkọ́tún ètò ohun àwọn kérúbù on FM lórí láti lè ṣe sweet 107.1 FM ní òkè tèmídìrò nílùú Abẹ́òkúta lónìí àdúpẹ́ lọ́wọ́ Bángíjì ọba ògo fún àánú tí a rí gbà lónìí àdúpẹ́ fún ojú rere rẹ̀ bẹ́ẹ̀ àti ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba dániwáyé náà là ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ènìyàn tí ọlọ́run ti fún ní orí ọ̀fẹ́ tẹ́ ń pè wá lọ́sẹ̀ọ̀sẹ̀ tẹ́ ẹ̀ sì ń gbàdúrà fún wa lórí ètò yìí ẹ̀yin tẹ́ ń dá sétò ẹ̀yin tí ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run tẹ́ ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí gbogbo yín pápátá la dúpẹ́ lọ́wọ́ yín lórúkọ Jésù àgbàdúrà àánú àti ojú rere rẹ̀ yóò wà pẹ̀lú wa àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àkókò àwẹ̀ yìí àkókò ìrẹ̀lẹ̀ ni àkókò láti yẹra ẹni wò àkókò láti yẹ ìgbésí ayé ara ẹni wò ni ẹ̀mí wa tó wá bẹ̀rẹ̀ rẹ̀ lórúkọ Jésù yóò parí rẹ̀ láyọ̀ ẹnikẹ́ni nínú wa ò ní mórí ṣẹ́kù a ò ní ṣubú ara a ò ní ṣubú ẹ̀mí lórúkọ ti Jésù Kristi apá habita ò tún yà sí lórí ètò tòní ó tún lágbára díẹ̀ kọ́lọ́run Elédùmarè kó ràn wá lọ́wọ́ ṣùgbọ́n ká tó kàn lọ agbami ètò lóní sàn-án máa kọ́kọ́ gbé bàbá ògo àkọ́kọ́ lọ sí abala ọ̀rọ̀ yìí níbi tí màá ti gbé bàbá ògo wòlíì Dámilọ́lá Stephen Adékúnlé JP bàbá ògo láti bá wa sọ ọ̀rọ̀ láàrin ọ̀rọ̀ Olúwa láàrin ìṣẹ́jú díẹ̀ ká tó kàn lọ agbami ètò lóní sàn-án ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi ọmọ babaládùúrà ní kọ̀tún bàbá ìjọ lórí rédíò ohun ẹni tí ń kígbe ní ìjù ayé ẹ̀tún ọ̀nà Olúwa ṣe ẹ kú àtàárọ̀ o ẹ káàbọ̀ sórí ètò tòní. Ògo ni fún Olúwa ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí gbogbo ènìyàn. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run Olódùmarè àpáta ayérayé bíi ìsádi wa agbẹ́yìnga yín lógo adúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ ńlá léyìí tẹ́ fún wa lónìí láti wà níwájú yín ní orúkọ Jésù ẹ gba ọpẹ́ wa. À ń tẹ̀síwájú lónìí nínú iṣẹ́ ìránṣẹ́ ńlá yìí Olúwa máa bá wa lọ. Jẹ́ kí ìmísí rẹ látòkè wá kó gbé wa wọ̀ ní orúkọ Jésù Olúwa wa àmín. Ọ̀rọ̀ Ọlọ́run tí a mú tọ̀ wá wá ni a pè àkọlé rẹ̀ ní ìgbéraga. Bíbélì sọ pé ìgbéraga ni ó ń ṣíwájú ìparun. Nínú ìwé òwe orí 16 ẹsẹ̀ 18 ó sọ fún wa níbẹ̀ wípé ìgbéraga ní ṣíwájú ìparun agídí ọkàn òun ni ó ń ṣíwájú ìṣubú. Bí a bá ń fi ọkàn bá ọ̀rọ̀ Ọlọ́run yìí lọ a rí wípé ìgbéraga ó jẹ́ nǹkan tó burú jù tí ó dẹ̀ ń ba ayé èèyàn jẹ́ tí Ọlọ́run kà sí ẹ̀ṣẹ̀ sí ènìyàn lọ́rùn torí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ò tó gẹ̀nẹ̀tẹ̀ òun ni ó máa ń mí fẹ̀ ẹlòmíì ò jẹ́ nǹkan kan tó sọra ẹ̀ di nǹkan gbogbo ipò tí Ọlọ́run bá tò ẹnì kọ̀ọ̀kan wá sí ẹ jẹ́ ká ríra wa bí ẹni pé a rí oore ọ̀fẹ́ gbà ní ọwọ́ Ọlọ́run ká má sọra wa di onígbéraga ẹlòmíì bára ẹ̀ ní ipò kò fi ọ̀wọ̀ sí kò fi ìtẹríba sí kò fi àpọ́nlé sí kò fi oore ọ̀fẹ́ tó rí gbà yẹn sí ó ti gbàgbé pé gbogbo nǹkan ló ní àkókò àti ìgbà tóun máa lò níbẹ̀ bó jẹ́ ń ṣe la fi ọ́ ṣe olórí níbì kan ó ti ní àkókò tó máa lò níbẹ̀ àfi ká ṣe jẹ́jẹ́ nítorí pé àwọn tí o rò wípé òun jọba lé lórí àwọn náà ní ọjọ́ ọ̀la àwọn náà ní ọjọ́ iwájú àwọn náà wà ní ipò kan ó lè jẹ́ olórí níbì kan ṣùgbọ́n fi ìrẹ̀lẹ̀ sí nítorí pé bí ènìyàn ò bá fi ìrẹ̀lẹ̀ sí ó lè ṣubú. Tá a bá lọ sínú ìwé òwe wa náà ní ìwé òwe orí 15 ní ẹsẹ̀ 15 ó sọ fún wa níbẹ̀ pé Olúwa yóò run ilé agbéraga ṣùgbọ́n yóò fi ìpàlà òpó kalẹ̀. Bí èèyàn bá ti jẹ́ onígbéraga pátápátá nígbà tó máa di pé ó ti lọ ó ti bọ̀ àwọn tí ó ti gun gàràgàrà nígbà kan rí ó lè jẹ́ àwọn náà máa wà nípò nígbà náà kò ní lè parẹ́ ohun tó ti ṣe kọjá
ẹ jẹ́ ká máa kíyèsí ara wa ó bí kíbi ipòkípò eléyìí tí Ọlọ́run bá fi ẹnì kọ̀ọ̀kan wá sí, ẹ jẹ́ kí a máa ṣọ́ra ká fi ìrẹ̀lẹ̀ ká fi lo ìrìn àjò ayé wa. Ìgbéraga ò gbé wa débì kankan. Ìgbéraga máa ń gbé èèyàn ṣánlẹ̀, ìgbéraga máa ń gbé èèyàn ṣubú, ìgbéraga máa ń ba ayé ènìyàn jẹ́, ìgbéraga kì í jẹ́ kí èèyàn ní àṣeyọrí, ìgbéraga kì í fúnyàn ní orúkọ tó dára. Ìgbéraga Bíbélì sọ pé ó ń ṣíwájú ìparun. Tá bá lọ sínú Bíbélì wa nínú ìwé Lúùkù orí 14 ẹsẹ̀ 11 lọ sísàlẹ̀, a rí i pé àwọn Farisí àti agbowóde méjì kan wà níbẹ̀. Àwọn méjèèjì wọ́n lọ gbàdúrà sí Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ wa náà la jẹ́ olùsìn tá à ń sin Ọlọ́run, tá a wò pé a ti wà níwájú Ọlọ́run. Ẹlòmíà lóhun ti gba Kristi, àwọn á ṣe bó ṣe wù ú. Ṣùgbọ́n ẹlòmíì tí ò tiẹ̀ sí inú Kristi rárá tó dẹ̀ mọ̀ wípé òun fúnra ẹ̀ gbà pé ẹlẹ́ṣẹ̀ lòun. Nǹkan tó ṣẹlẹ̀ láàrin agbowóde nìyẹn àti àwọn Farisí. Àwọn méjèèjì lọ gbàdúrà. Ìmí bẹ̀rẹ̀ sí, èyí tó jẹ́ Farisí ó ń sọ pé òun ò kì í ṣe olè, òun ò kì í ṣe oṣó, òun ò kì í ṣàjẹ́, òun ò kì í ṣe alágbèrè, òun ò kì í ṣe oríkìní kan. Ó bẹ̀rẹ̀ sí níkà. Ṣùgbọ́n agbowóde sọ, ó gbé ojú ẹ̀ wálẹ̀, ó fi ìrẹ̀lẹ̀ sọ fún Ọlọ́run pé Olúwa gbàdúrà òun o, nítorí pé ẹlẹ́ṣẹ̀ lòun. Ó mọ rẹ̀ lẹ́lẹ́ṣẹ̀. Èyí tó ń sin Ọlọ́run ó rí rẹ̀ bí ẹni tó ti mọ́. Kò sẹ́ni tó mọ̀. A kì í gbéraga níwájú èèyàn, a kì í gbéraga níwájú Ọlọ́run. Ọlọ́run Olódùmarè á ràn ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ o. Gbogbo position bí tá a bá ti bára wa, èmi ni mo wà ń bẹ̀, èmi ló lórí, èmi la láṣẹ, èmi ni a fi gbogbo nǹkan lé lọ́wọ́. Fi ara ẹ balẹ̀. Ọlọ́run ló fi ẹ́ síbẹ̀. Ọlọ́run Olódùmarè á dẹ̀ ràn ẹ́ lọ́wọ́. Mo súre fún gbogbo àwa tá à ń gbọ́ mi ní àkókò yìí wípé gbogbo májẹ̀mú àti ìpinnu eléyìí tí a lè ní fún ìrìn àjò ayé wa tó lè máa bàrìn àjò wa jẹ́, lórúkọ Jésù Ọlọ́run á sọ wá di aṣẹ́gun, á gba ẹ̀mí ìgbéraga kúrò lọ́wọ́ wa, á dẹ̀ mí sí wa, á sọ wá dalágbára ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Orúkọ tèmi ni Wòlíì Dámilọ́lá Stephen Adékúnlé JP Bàbá Ògo láti ìjọ the Eternal Sacred Order of Cherubim and Seraphim. Ògo ẹ̀rí tó nítẹ̀síwájú ní Abíọ́láwì. Yóò dára fún wa. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ bá bàbá wa Wòlíì Dámilọ́lá Stephen Adékúnlé JP Bàbá Ògo sọ̀rọ̀, ẹ pè wọ́n sórí nọ́mbà yìí 0803 353 3002 0803 353 3002. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè tó fún wa ní orí ọ̀fẹ́ láti wá sórí àkọ́tún ètò Ohun Àwọn Kerubu on FM lónìí. Ẹ káàbọ̀ padà sórí ètò. Adúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà. Ẹ fún mi ní orí ọ̀fẹ́ láti tẹ̀síwájú lórí ètò yìí láti ka ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n máa kà ní ìgbà mẹ́ta. Ó sì ní iṣẹ́ pàtàkì tó máa ṣe lórí ètò tòní. Máa kà ní ìgbà mẹ́ta. Mo wà nínú ìwé Jeremiah orí 6 ẹsẹ̀ 14. Jeremiah chapter 6 verse 16. Ó ní báyìí ni Olúwa wí, ẹ dúró ní ojú ọ̀nà kí ẹ sì wò, kí ẹ sì béèrè ojú ọ̀nà ìgbàanì, ẹ wo ọ̀nà dídára kí ẹ sì rìn níbẹ̀. Mo kà á ní ìgbà kejì, ìwé Jeremiah orí 6 ẹsẹ̀ 14. Jeremiah 6 verse 16. Báyìí ni Olúwa wí, ẹ dúró ní ojú ọ̀nà kí ẹ sì wò, kí ẹ sì béèrè ojú ọ̀nà ìgbàanì, ẹ wo èwo ni ọ̀nà dídára kí ẹ sì rìn níbẹ̀. Ìyẹn ni ìgbà kejì. Báyìí ni Olúwa wí, ẹ dúró ní ojú ọ̀nà kí ẹ sì wò, kí ẹ sì béèrè ojú ọ̀nà ìgbàanì, èwo ni ọ̀nà dídára kí ẹ sì wọ̀ níbẹ̀. Àlejò pàtàkì fún ètò tòní àwọn ni ajínrere Imoleayo Babájídé Oyewole, Imoleayo Babájídé Oyewole, tí wọ́n jẹ́ ọ̀kan lára àwọn ìránṣẹ́ Ọlọ́run láti agbo mímọ́ Cherubim and Seraphim Movement Church Ayọ̀ ni o Efata City tó wà ní Ìta Òṣìn ní Abẹ́òkúta. Evangelist Imoleayo Babájídé Oyewole ní àlejò wa. Bàbá wa ẹ káàbọ̀ sórí ètò. Ẹ bá wa kí àwọn ènìyàn wa nílé. Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní orúkọ Kristi Olùgbàlà. Ìdààmú ò ní dé bá yín o. Àmín. Ẹ ò ní sọkún. Àmín. Ẹ ò ní mọ̀kòrò. Àmín. Ààbò Ọlọ́run yóò dájú lórí. Àmín.
Jésù Olúwa wa. Jésù Kristi Olúwa wa. Àmín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ìdílé ńkọ́ ńbẹ̀? Àlàáfíà sà. Ìjọ Ọlọ́run ńkọ́? Àlàáfíà. Ẹ jẹ́ ká wo ojú ọ̀nà ìgbani, ìtumọ̀ wo ló mú wá nínú ẹ̀mí, kí ni ọ̀rọ̀ Ọlọ́run bá wa sọ ńbẹ̀? Ẹ ṣé sà. Ojú ọ̀nà ìgbani nínú ẹ̀mí ó túmọ̀ sí ọ̀nà dáradára. Ọ̀nà dáradára yìí tí ó ní ṣe pẹ̀lú ìtọ́ni àti àlàálẹ̀ Ọlọ́run. Nítorí pé Ọlọ́run ní bó ṣe ń rìn ní àti ìgbani ó máa ń rìn pẹ̀lú ìtọ́ni àti àlàálẹ̀ fún àwọn tó bá yàn àti àwa tí a bá ti pera wa ní onígbàgbọ́. O gbọ́dọ̀ gbọ́ ìtọ́ni kí o sì tẹ̀lé àlàálẹ̀ láti bọ́ sí ojú ọ̀nà ìgbani. Ohunkóhun tó bá ti yàtọ̀ sí méjèèjì tó ti jáde kó nínú méjèèjì yìí ọ̀nà ìparun ni o. Ọ̀nà ìparun ni. Kí ni àwọn ohun tó wà lójú ọ̀nà ìgbani tí ó kó jọ? Òun ni ìwà mímọ́, ìgbàgbọ́ tó yè kooro. Ohunkóhun tó ti yàtọ̀ sí àwọn tí mo sọ yìí ọ̀nà ìparun ló máa já sí. Ọ̀nà ìparun ni. Ìwà mímọ́, òtítọ́, ìgbàgbọ́ tó yè kooro. Tí a bá wo bàbá wa Jóòbù, a wí pé àwọn bàbá ìgbàanì ni wọ́n. Kí a tún wo bàbá Abraham tí a ń pè ní bàbá ńlá wa. Ẹ wú rí i pé mo fẹ́ ká kíyèsí nǹkan kan. Ọlọ́run fi Jóòbù yangàn. Kódà lójú ẹni tó jẹ́ pé ọ̀tá ló jẹ́ fún gbogbo àwọn onígbàgbọ́ títí di àkókò yìí, Sátánì, Olúwa fi Jóòbù yangàn. Ó ní kíyèsí ìránṣẹ́ mi, ó ní kò sí èkejì rẹ̀ ní gbogbo ayé. Ọ̀rọ̀ yẹn bó ṣe tóbi. Nígbà tó máa wá ìsàlẹ̀ ó wá sọ àwọn quality sí Jóòbù. Òtítọ́, òdodo, kéèyàn kórìíra ìwà búburú, kó fẹ́ràn ìwà rere èyí tí Ọlọ́run fẹ́, gbogbo ẹ̀ ní Jóòbù kó pọ̀. Àwọn orí kó tún fi bàbá Abraham yangàn. Ó ní mo mọ̀ pé yóò kọ́ àwọn ọmọ rẹ̀ kí Olúwa lè fi àwa náà yangàn ká gbìyànjú. Olúwa tiẹ̀ sọ pé ọmọ mi ni eléyìí. So ọ̀nà ìgbani nínú ẹ̀mí ó túmọ̀ sí ọ̀nà dídára èyí tí ó ní ṣe pẹ̀lú àlàálẹ̀ àti ìtọ́ni Ọlọ́run. Tí ẹ bá wo Bíbélì, ẹ bá bínú pé Gẹ̀ẹ́sì ni màá fi sọ. The Bible is 75% instructions and 25% principles. Ó ní ṣe pẹ̀lú ìtọ́ni àti àlàálẹ̀. You must obey the instructions and follow the principles to see God. Anything aside that is a problem. Ọlọ́run alààyè ràn wá lọ́wọ́. Àmín Jésù. Kí ló wá fà tí ìjọ Ọlọ́run lónìí kọ̀ láti rìn ní ojú ọ̀nà ìgbani bíi ti ìgbani, tí ẹ wo bí ìjọ Ọlọ́run ṣe lónìí? Kí ló wá fà tí ìjọ Ọlọ́run lónìí kọ̀ láti rìn ní ojú ọ̀nà bíi ti ìgbani? Ẹ ṣe sà. Alákọ̀ọ́kọ́ ẹ sà, gbogbo wa jọ rí ohun tó ń ṣẹlẹ̀ kiri. Ìfẹ́ owó, ìyẹn ló wá bí oríṣiríṣi ọmọ púpọ̀. Àkọ́kọ́ ẹ̀ ni ìfẹ́ owó. Ìfẹ́ owó ló ní àkọ́kọ́. Àkọ́kọ́ ẹ̀ nìyẹn. Ìfẹ́ owó tí a bá wo ẹsẹ̀ Bíbélì tí ẹ fún wa yìí, mo sì wà nínú bẹ̀. Ìfẹ́ owó ó jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n kẹ́gàn ọ̀rọ̀ Ọlọ́run. Tí a bá wo Jeremiah 6:16 yẹn, tá a bá padà lọ sí 10, ó jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n kẹ́gàn Ọlọ́run. Ó jẹ́ kí wọ́n má ní inú dídùn sí ọ̀rọ̀ Ọlọ́run mọ́. Ìyẹn wà ní Jeremiah 6:13. So ẹni tó bá dẹ̀ ti kẹ́gàn ọ̀rọ̀ Ọlọ́run, á gba ọ̀rọ̀ kan indirectly, á gba ọ̀rọ̀ yẹn kó tiẹ̀ ní mọ̀ pé òun ti gbà á. Á gba ọ̀rọ̀ míì. Á wá gba ọ̀rọ̀ Sátánì. Sátánì á wá máa mí ìmísíkímísí sínú ayé rẹ̀. So ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń ṣẹlẹ̀ nígbàgbọ́ òde òní, nígbà tí a ti kúrò nínú àlàálẹ̀, tá a ti kúrò nínú ìtọ́ni Ọlọ́run, a máa tẹ̀lé àlàálẹ̀ kan. Èèyàn kan wà tó máa ń ṣe counterfeit nǹkan tí Ọlọ́run bá ṣe. Sátánì ni. Kódà a polish ẹ̀, á dàbí pé ọ̀nà tó dáa ni. Bíbélì sọ pé ọ̀nà kan wà tó dàbí pé ó dáa lójú ènìyàn, ó ní òpin ọ̀nà náà ikú ni. Ọ̀nà Sátánì tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ á dàbí pé ó dáa. Tó bá ti wọ̀ tán
àti wẹ̀ àti bojú àti padà sẹ́yìn ogun àti tẹ̀síwájú ogun Sátánì ti win. So Sátánì tó bá ti ń mí sí wa á di pé a máa kẹ́gàn ọ̀rọ̀ Ọlọ́run a ò ní ní inú dídùn sí ọ̀rọ̀ Ọlọ́run mọ́ pàápàá jùlọ wọ́n á fi ara wọn fún ojú kòkòrò àwòrán yẹn inú Jeremáyà 6:13 yẹn wọ́n á fira wọn sínú ojú kòkòrò ojú kòkòrò ìlú rẹ̀ máa bí owó ìfẹ́ owó àbí òkìkí òjijì àbí ìfẹ́ obìnrin gan pàápàá. Oh my God àbí òkìkí òjijì kí ìjọ lè tóbi lákòókò tí ò tí tó a máa ń ṣe mistake ìjọ Ọlọ́run tí Ọlọ́run bá ti gbé iṣẹ́ lé wa lọ́wọ́ òun ló fẹ́ ṣiṣẹ́ àwa kọ́. Ọlọ́run ló fẹ́ ṣiṣẹ́ àwa kọ́. ohun èlò ni àwa ìsídà ká wá decide pé mo fẹ́ jẹ́ ohun èlò tí ò ní ọlá àbí kí n sọ pé mo fẹ́ jẹ́ ohun èlò sí ọlá ìkànnì méjèèjì lórúkọ Jésù Kristi Ọlọ́run yóò ṣe wá ní ohun èlò sí ọlá. àmín. Bàbá wa jẹ́ ká wò ó báyìí kí wàá ní ọ̀nà àbáyọ sí pípadà sí ojú ọ̀nà ìgbàanì níwájú Olúwa nínú ìjọ Ọlọ́run lónìí. ẹ̀sà iṣẹ́ gan sa ẹ̀sà àfi kí a padà sínú àwọn àlàálẹ̀ yẹn àti ìtọ́ni. ká padà sínú àwọn àlàálẹ̀ àti ìtọ́ni. Our God can never be caught unaware. He doesn't make mistakes. Ó ti ní standard yẹn. ẹ̀sà ṣùgbọ́n àti tẹ̀lé standard yẹn. tọlọ́run yẹn. tí o bá wà nínú ìlànà àlàálẹ̀ yẹn àti ìtọ́ni rẹ̀ á dàbí pé ó lé torí lákòókò yẹn kò ní sí ẹ̀mí mímọ́ tó máa bá wa ṣiṣẹ́. Kristi gan sọ pé òun ò rán ẹ̀mí olùtùnú sí wa. So ní àkókò tó ti sí ní ìlànà tí o ti tẹ̀lé ìtọ́ni àti àlàálẹ̀ nǹkan kan náà á máa tọ́ ẹ. So àfi kí a padà sínú àwọn àlàálẹ̀ àti ìtọ́ni Ọlọ́run. Kí làwọn àlàálẹ̀ kí ló wà náà àwọn àlàálẹ̀ yẹn àwọn nǹkan tá a máa rí tó bí àwọn kan pé wọ́n ní ìṣe tá a máa rí. àwọn ìṣe àlàálẹ̀ àti ìtọ́ni Ọlọ́run ó yá ẹmu wa ká wò. òdodo òtítọ́ ìgbé ayé mímọ́ ìtẹ́lọ́rùn ẹ̀sà téèyàn ò bá nítẹ́lọ́rùn kò lè bá Ọlọ́run rìn. tí Ọlọ́run bá pè wá ó gbọ́dọ̀ ó ti yàn wá bó ṣe pè wá yẹn ó wá gbọ́dọ̀ yan wá. ó gbọ́dọ̀ yan wá. ó gbọ́dọ̀ yan wá. tó bá yan wá tán la máa yàn a máa wá yanjú. ó gbọ́dọ̀ yan wá tó bá yan wá tán la máa yàn tá máa yanjú. ọ̀pọ̀lọpọ̀ òre kò dúró de pé kí Ọlọ́run yan òun. òun dẹ̀ ló pè yẹ òun ló mọ bó ṣe máa rìn. ìfẹ́ tiẹ̀ Kristi gan olùgbàlà sọ pé ago yìí bàárẹ̀ kú o ó ní ìfẹ́ tirẹ̀ ni kò ṣe ẹ̀sà tálẹ́mí sà. So a gbọ́dọ̀ dúró kí Kristi kò ṣe kíni kí a bá ti wá fẹ́ padà yẹn ká di ọ̀rọ̀ kan mú Isaiah 1:18-19. ó ní ẹ wá kájọ sọ àsọyé papọ̀. ó ní bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó ó ní yóò fún bí òjò dídì ó ní bó bá pọ́n bí àlárì yóò dàbí irun àgùntàn ó wá sọ nǹkan kan jẹ́ ká di mú 19 bí ẹ̀yin bá fẹ́ tí ẹ sì gbọ́ràn ẹ ó jẹ ire ilẹ̀ náà. ó tún wá tẹ̀síwájú ní 20 o bí ẹ̀yin bá kọ̀ tí ẹ sì ṣe ọ̀tẹ̀ idà Ọlọ́run ní bá wa. àmín. ó dà kọ́lọ́run alààyè kó fún wa ní orí ọ̀fẹ́. ètò Ohun Àwọn Kerubu on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Sweet 107.1 FM ní òkè tèmídúró nílùú Abẹ́òkúta. ajínrere Imoleayo Babájídé Oyewole tí wọ́n jẹ́ ọ̀kan lára àwọn ìránṣẹ́ Ọlọ́run láti agbomímọ́ Cherubim and Seraphim Movement Church ayọ̀ ni o Efata City tó wà ní ìta Òṣìn ní Abẹ́òkúta àwọn ní àlejò wa. ẹ jẹ́ ká dókè lọ́hùn ká mú àwọn iṣẹ́ ìpolówó tó wà nílẹ̀ wa lọ́lọ́kan ọ̀jọ̀kan à ń padà bọ̀ ẹ ṣé púpọ̀ ń pẹ́ wá pẹ̀lú wa. ẹ̀yin aráyé gbọ́ ìgbà yẹ kù sí dẹ̀dẹ̀ ẹ jẹ́ ká sìn Jésù káyé tó lọ. ó kiri 02 Denuga Ìmọ̀ládé pé gbogbo prophet Dr. Olúkáyọ̀dé Denuga tó ti dé ìránṣẹ́ Ọlọ́run alààyè ọmọ orí Ìmọ̀ládé pé gbogbo ènìyàn tó bí ìsọjí àti ìṣọ́ọ̀bù ọlọ́jọ́ mẹ́ta. gbogbo wẹ́gẹ̀ jẹ́ àkọ́kọ́ nínú gbogbo oṣù ní ọjọ́ Friday àkọ́kọ́ ní bàbá wòlíì prophet Dr. Olúkáyọ̀dé Denuga gbé ìsọjí àti àdúrà tó gbóná jẹgẹjẹ ọlọ́jọ́ mẹ́ta kalẹ̀ ọjọ́ mẹ́ta àkọ́kọ́ ní oṣù yìí ló bẹ̀ ní ọjọ́ Wednesday ẹgbẹ́ ìsọjí àti àdúrà àṣẹjú àlàmísì tọ́ọ̀dẹ̀ tí a sọ fi ìṣọ́ọ̀bù alágbára ká nínú ẹ̀ ní ọjọ́ Friday wà ní yọ̀ọ̀fọ̀ báyọ̀ olóyún ọjọ́ pé yóò di bíbí gbogbo ayé ń tẹ̀lé ọ̀pá
tẹsítímọ́nì àtọ́ni èyí ó pàtàkì ní ayé wọn. ọba alátìlẹ́yìn mi ńlá kò ìsọjí àti àgbọ̀ ọlọ́jọ́ mẹ́ta yìí. nàìjíríà ọmọlẹ́nu street àfijàyọ̀dọ̀ street ìjẹ́gun ìkọ̀túndẹ̀ gbọ̀ nínú ìjọba mẹ́sàyà divine government revolution. rainbow wonderland níbẹ̀ ni ó ti wáyé. lọ bàbá wòlíì rẹ o 08023091555. mo mọ̀ wípé ọba alátìlẹ́yìn rẹ ò ní daṣẹ́ lẹ̀. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. The Sacred Cherubim and Seraphim Church Ebenezer Model Parish Sanctuary of Comfort ló ń kéde ló sì ń pe gbogbo ènìyàn sí àgbàyanu ìsọjí ìta gbangba alágbára ọlọ́jọ́ mẹ́ta gbáko 3 days powerful open air revival total freedom ìtúsílẹ̀ pátápátá ní àkòrí tí yóò wáyé ní ọjọ́ Friday 27th of February Saturday 28th of February títí di Sunday March 1st 2026 ní aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ ní open ground tó wà ní opposite Kọ́lá Bello Street Transformer Junction Ajégúnlẹ̀ Fàjọ́ Ọbántòkò Abẹ́òkúta Ogun State. Ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ àti ìràpadà ni Olúwa yóò fi bá ayé rẹ pàdé láti inú orin ìyìn ọ̀rọ̀ Ọlọ́run àti àdúrà látẹnu àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́lọ́kan ọ̀jọ̀kan tó kún fún ẹ̀mí mímọ́. Elder Apostle T.O. Mọ́sàkú Minister in Charge ní olùgbàlejò. Evangelical Committee ní olùkéde. Jésù ọba dániwáyé ń retí rẹ. Jésù lolúwa. Aráyé gbọ́ ìgbáyé kù sí dẹ̀dẹ̀ ẹ jẹ́ ká sìn Jésù káyé tó lọ. Ẹ bá jẹ́ ká kọ́lé ilé ayọ̀ sí. Ẹ káàbọ̀ padà sórí ètò Ohun Àwọn Kerubu on FM láti lè ṣe Sweet 107.1 FM ní Òkè Tèmídire nílùú Abẹ́òkúta. Bàbá wa nínú Olúwa tí wọ́n jẹ́ àlejò pàtàkì tí wọ́n wà nínú ilé pẹ̀lú wa wọ́n jẹ́ ọ̀kan lára àwọn ìránṣẹ́ Ọlọ́run láti agbomímọ́ Cherubim and Seraphim Movement Church ayọ̀ ní o Efata City tó wà ní ìta Ọ̀ṣun ní Abẹ́òkúta. Ajínrere Imoleayo Babájídé Oyewole àwọn ni Ọlọ́run ń lò láti bá wa sọ̀rọ̀ ní àkókò yìí. Bàbá wa ẹ kú atótónu àtẹ̀kan. Bàbá wa jẹ́ ká wò ó ní àkókò lẹ́ǹtì tí a wà yìí kí ni àwọn nǹkan tí ó kù fún àwa Kìrìsìtẹ́nì àkókò yìí láti ronúpìwàdà lé lórí. Ẹ ṣé sà, àwa Kristẹni àkókò yìí ẹ jẹ́ kí a ronú pìwàdà padà sí ìfẹ́ àkọ́kọ́ tí a ní sí Ọlọ́run. Ìfẹ́ àkọ́kọ́ tí a ní sí Ọlọ́run nítorí pé ayé ti wọnú ìgbàgbọ́ ti wọnú ayé. Ẹ bá rí onígbàgbọ́ gan ẹ fẹ́ lè má dá mọ̀ bóyá àwọn ẹni ayé nìyí mọ́. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ so ẹ jẹ́ kí a padà ká ronúpìwàdà sí ìfẹ́ àkọ́kọ́ tí a ní sí Ọlọ́run torí pé ìfẹ́ ayé ti mú wa kúrò. Ó ti mú wa ṣìnà níwájú Ọlọ́run. Ìfẹ́ ayé ti mú ọ̀pọ̀lọpọ̀ kúrò níwájú Ọlọ́run. So tí a bá fi lè ronú ṣe mọ̀ without discovery there is no recovery. So ọjọ́ tó o bá ti realize èyí tá a fi ń tàn sọ̀rọ̀ yìí ó ṣeé ṣe kí àwọn kankan kí wọ́n máa ronú pìwàdà báyìí kí wọ́n mọ̀ pé bí mo ṣe ń bọ́ Ọlọ́run rìn tẹ́lẹ̀ kọ́ ni mo ṣe ń bá rìn mọ́. Bí Ọlọ́run ṣe máa ń bá mi rìn tẹ́lẹ̀ kọ́ ló ṣe ń bá mi rìn mọ́. Ṣé mọ̀ pé ẹ̀mí ni Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Gbogbo ẹnikẹ́ni tó bá dẹ̀ fẹ́ bá Ọlọ́run rìn ó gbọ́dọ̀ bá rìn ní ẹ̀mí àti ní òtítọ́. So tí wọ́n gan bá ti wá rí pé òun rìn ní òtítọ́ mọ́ ẹ̀mí mímọ́ àti ẹ̀kọ́kọ́ fi ẹlẹ́nà torí wọn kò lè ṣe láìsí òtítọ́. Ìwà mímọ́ inú ìwà mímọ́ lòun ń gbé. Àgọ́ ara wa yìí tó jẹ́ tẹ́ḿpìlì Ọlọ́run ó gbọ́dọ̀ mọ́ kọ́lọ́run tó gbénú ẹ̀. Ló fi sọ pé ta ni yóò gorí òkè Olúwa lọ tàbí ta ni yóò dó níbi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. So ká padà sí ìfẹ́ tá a ní sí Olúwa ní àkọ́kọ́. Ayé ó ti gbé ọ̀pọ̀lọpọ̀ lọ. So ká ronú pìwàdà ká padà sọ́dọ̀ ìfẹ́ àkọ́kọ́ wa. Òun ni àkọ́kọ́ tí a bá wọ Matthew 22:37 ó ní ká fi gbogbo ọkàn wa gbogbo àyà wa gbogbo inú wa ká fi fẹ́ Olúwa Ọlọ́run wa. So ká padà sí ìfẹ́ àkọ́kọ́. Ọlọ́run alààyè yóò ràn wá lọ́wọ́. Bàbá wa tí wọ́n jẹ́ àlejò wa Ajínrere Imoleayo Babájídé Oyewole àwọn ni Ọlọ́run ń lò láti bá wa sọ̀rọ̀ ní àkókò yìí. Ojú òsì ní tiwa ara òní ni wá. Máa fi fún àwa tí a bá fẹ́ pè wọlé 0707 316 0403 0707
316 0403 tàbí 0812 411 3677 0812 411. Hello. Ẹ kúrò lẹ́sà. Hello. Òrèbètè 0707 316 0403 tàbí 0812 411 3677 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pèsè bí ètò Ohun Àwọn Kérúbù on FM bó ti ń lọ lọ́wọ́lọ́wọ́. Quiz corner fún tèmi ní máa fi 2000 naira fún ènìyàn kan láti fi ṣínú ní ìrọ̀lẹ́ yìí. 2000 naira máa fi fún ènìyàn kan, ẹni bá ti gba ìbéèrè yìí ni o, 2000 naira ni o. Ẹ má jẹ́ kó di rushing bí ọ̀sẹ̀ tó kọjá, ẹni bá ti gba ìbéèrè yìí 2000 naira ni máa fi fún. Kí ni ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a pè tí a kà fún kókó ọ̀rọ̀ tòní, àti pé kí ni a pè kókó ọ̀rọ̀ fún àpérò lórí ètò tòní? Kí ni ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà lórí ètò tòní, àti kí ni kókó ọ̀rọ̀ tí a pè fún àpérò tòní? Kí ni ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà nígbà tá fẹ́ ta bẹ̀rẹ̀ ètò yìí, àti pé kí ni kókó ọ̀rọ̀ Ọlọ́run tí a pè fún ètò tòní? 0707 316 0403 0707 316 0403 tàbí 0812 411 3677 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pèsè. Kí ni ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run? Hello sir. Ẹ káàsán sà. Ẹ káàsán sà, ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. Orúkọ mi ni Adéọlá Ọlákúnlé. Alàgbà Adéọlá Ọlákúnlé láti bò sà? Láti Ẹlẹ́gà. Ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. Yes sir. Yes sir. Kókó ọ̀rọ̀ tí agbéyẹ̀wò lónìí ni ojú ọ̀nà ìgbàanì. Ojú ọ̀nà ìgbàanì, ó dáa. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ńkọ́? Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yẹn Jeremáyà orí 9 ẹsẹ̀ 15. Jeremáyà orí 9 ẹsẹ̀ 15, ó dáa. Bẹ́ẹ̀ni. Ọláṣòǹkọ́lẹ̀ Jeremáyà orí 9 ẹsẹ̀ 15. Bàbá wa láti Ẹlẹ́gà wọ́n ní ojú ọ̀nà ìgbà. Ó dáa. Ẹ ṣé púpọ̀, ẹ má bá wa lọ lórí ètò tó bá yẹ pé ilẹ̀ gbà á máa jẹ́ kẹ́ ẹ mọ̀. Ẹ ṣé púpọ̀. 2000 naira fẹ́ni tó bá ti gbà. Kókó ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò lórí ètò tòní, àti ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí à ń gbé yẹ̀wò lórí ètò Ohun Àwọn Kérúbù lónìí. 0707 316 0403. Hello sma. Ẹ káàsán sà. Orídìí láti ṣe lò. Kí lẹ pé orúkọ yẹn sà? Orídìí láti ṣe lò. Rilwan látòrí Ṣíẹ̀lẹ̀. Bẹ́ẹ̀ni. Ó yá bàbá wa Rilwan látòrí Ṣíẹ̀lẹ̀. Ó yá kí lẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tá a pè, àti kí ni kókó ọ̀rọ̀? Ọ̀rọ̀ ìgbàanì ni. Ọ̀nà ìgbàanì, ó dáa. Kí lẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run? Òun náà ni orí 9 ẹsẹ̀ 15. Orí 9 ẹsẹ̀. Chapter 9 verse 16. Ó dáa, chapter 9 verse 16. Ó dáa, ẹ máa bá wa kálọ lórí ètò yìí. Bí wàá jẹ́ iná lẹ gbà á jẹ́ kẹ́ ẹ mọ̀. Wọ́n ní orí 9 ẹsẹ̀ 16. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. The Sacred Cherubim and Seraphim Church, Ebenezer Model Parish, Sanctuary of Comfort ló ń kéde, ló sì ń pe gbogbo ènìyàn sí àgbàyanu ìsọjí ìta gbangba alágbára ọlọ́jọ́ mẹ́ta gbáko 3 days powerful open air revival. Total freedom, ìtúsílẹ̀ pátápátá ni àkòrí, tí yóò wáyé ní ọjọ́ Friday 27th of February, Saturday 28th of February títí di Sunday March 1st 2026 ní aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ ní open ground tó wà ní opposite Kọ́lá Bello Street, Transformer Junction, Ajégúnlẹ̀, Fàjọ́, Ọbántòkò, Abẹ́òkúta, Ogun State. Ìgbàlà, ìwòsàn, ìtúsílẹ̀ àti ìràpadà ni Olúwa yóò fi bá ayé rẹ pàdé láti inú orin ìyìn, ọ̀rọ̀ Ọlọ́run àti àdúrà látẹnu àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́lọ́kan ọ̀jọ̀kan tó kún fún ẹ̀mí mímọ́. Elder Apostle T.O. Mọ́sàkú, Minister in Charge ní olùgbàlejò. Evangelical Committee ní olùkéde. Jésù ọba dániwáyé ń retí rẹ. Jésù lolúwa. Ẹ̀yin aráyé gbọ́, ìgbà yẹ kù sí dẹ̀dẹ̀, ẹ jẹ́ ká sìn Jésù káyé tó lọ. Ẹ káàbọ̀ padà sórí ètò Ohun Àwọn Kérúbù on FM tòní. Bàbá wa ajínrere Imoleayo Babájídé
Oyewole àwọn ni àlejò wa. Bàbá wa ipá tó tónu àtẹ̀kan. ṣe sá. Bàbá wa kí ni ọ̀rọ̀ àmọ̀ràn fún gbogbo kìrìsìtẹ́nì ní àkókò ìrònúpìwàdà ti lẹ́ǹtì yìí? Ọ̀rọ̀ àmọ̀ràn mi yẹn máa ń fi kókó mẹ́ta gbà wá lámọ̀ràn. Ó yá ẹ̀mú wa. gẹ́gẹ́ bí ẹ̀mí mọ́ Ọlọ́run ti fún mi. Alákọ̀ọ́kọ́ kìrìsìtẹ́nì ká ṣọ́ra fún ẹgbẹ́kẹ́gbẹ́. Bíbélì sọ fún wa pé ẹgbẹ́kẹ́gbẹ́ a máa ba ìwà rere jẹ́. Ẹgbẹ́kẹ́gbẹ́ òun ló ń bí panṣágà, òun ló ń bí àgbèrè, òun ló ń bí ìrédè òru, òun ló ń bí ọtí mímu. Tábà tiẹ̀ máa sọ fún kìrìsìtẹ́nì mi pé kó yé mutí, a ní ọtí kì í ṣẹ̀ṣẹ̀. Àwa máa kóòtì àwọn bíbélì. Ẹsẹ̀ wúrà. Àwa máa kóòtì àwọn bíbélì, a máa fi kọ̀ǹsó lára ẹ̀. A ní but kò ń ṣẹ̀ṣẹ̀ ṣùgbọ́n a ṣe ìkórè tán. Àwa kó ọtí sórí tébù. Àwọn kan wá kí wa, àwọn kan wá bá wa ṣe patí, ó bá ṣe àjọyọ̀ ìkórè, ó wá kó ọtí sórí tébù. Tí wò bá mọ̀ ẹni ohun ìkọsẹ̀ ló jẹ́ o. Àwọn kan ń wò tí wọ́n máa sọ pé ṣe àwọn àgbààgbà ló mutí yẹn, kò sí wàhálà jẹjẹ káwa náà máa mutí. Káwa náà ṣe bẹ́ẹ̀. Wàásù wa ló wá fẹ́ wà fún àwọn ọ̀dọ́ tó jẹ́ pé ọtí yẹn ló máa wá bayé wọn jẹ́ gbẹ̀yìn. A máa ń sábà ṣe yẹn, a máa cover ara wa, a máa sá sábẹ́ bíbélì. Àní ọtí kì í ṣẹ̀ṣẹ̀, tó bá yóò ní ọmọ tí mu kí ló mọ̀ ọ́ mu. O ò lè mu tí kò má rò kúrò. O ò lè mú kọ́tí yẹn máa sọ pé kó wá sí. Tó bá ti mú tó bá ti yó ló máa bẹ̀rẹ̀ sí ní tọwọ́ bẹ̀ṣẹ̀. So ká má kó ẹgbẹ́kẹ́gbẹ́. Ẹlẹ́ẹ̀kejì ká má jẹ́ olùgbọ́ ọ̀rọ̀ nìkan, a gbọ́dọ̀ jẹ́ olùṣe ọ̀rọ̀ náà. Kó má jẹ́ pé à ń gbọ́ lásán. Bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ àwa kìrìsìtẹ́nì ó gbọ́dọ̀ ní panu ayé wa. Ogun yẹn ń jà wá gidi báyìí. A máa ń gbọ́ wàásù, oníwàásù pọ̀ rẹpẹtẹ tí wọ́n ń sọ̀rọ̀ Ọlọ́run, ká gbàgbé àwọn tí wọ́n ń wàásù torí ń tọ́ fẹ́ jẹ. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wá ń gbọ́ wàásù òtítọ́ yẹn tó ẹ kàn ń jẹ́ olùgbọ́ ni ẹ ò jẹ́ olùṣe. Kìdẹ́ ṣe ẹ̀yin náà Sátánì ló dúró. Òun ló dúró pé ẹ ní gbọ́sẹ́. Tẹ báwo bàbá wa Dáfídì ní ìgbàanì, Bíbélì sọ yìí pé Sátánì ó ní ó sì dúró tì í. Ó jẹ́ kó tọwọ́ bọ ẹ̀ṣẹ̀ àìgbọràn pé Olúwa sọ pé má ka àwọn ènìyàn mi. Bíbélì wá jẹ́ kó yà pé Sátánì sì dúró tì í. Yẹn ni pé ẹni tó rò pé òun dúró kó kíyè sára kó má bàa ṣubú. Ọ̀rọ̀ Ọlọ́run yìí náà wá ló máa jẹ́ ká kíyè sára. Tá a bá gbọ́ tó wọnú ọkàn wa, a máa ṣàṣàrò nínú ẹ̀, a máa jẹ́ olùṣe. Tó bá kàn gbọ́ tó ṣàṣàrò, ó lè jẹ́ olùṣe, wàá tún padà sínú ẹ̀ṣẹ̀ padà. Wà á máa sọ fún Ọlọ́run pé ràn mí lọ́wọ́ láti jẹ́ olùṣe ọ̀rọ̀ rẹ. Ẹ mú kẹta wá. Kẹta bí rẹ̀ kí a kúrò nínú ìlọ́wọ́wọ́, lukewarmness. Máa ṣe. Ká kúrò nínú ìlọ́wọ́wọ́, kò gbóná kò tutù. Ó dẹ̀ sọ fún wa nínú Revelation 3:16, ó ní kò gbóná kò tutù, ó lè mi ò ṣe kí ni mi ò pọ̀ kúrò lẹ́nu mi. So tá bá máa sin Ọlọ́run ká sìn, ká jẹ́ kí Ọlọ́run mọ̀ pé eléyìí ń sìn mí. Torí tó o bá sin Ọlọ́run òun máa mọ̀ pé ò sin òun kò ṣeé tàn. Our God cannot be mocked. Kò ṣeé tàn. Tó o bá sin á mọ̀ pé òun sin òun. Ibi tó ti máa mọ̀ pé Ọlọ́run mọ̀ pé òun sin òun ni pé a máa tọ́ ẹ sọ́nà. Tó bá ti rí pé o ti ń ṣe nǹkan tí Ọlọ́run ti rí pé ò sí lọ́dọ̀ òun, kò ní sí ìtọ́ni mọ́, èèyàn kan máa wà lásán. Kò ní sí ìtọ́ni mọ́, èèyàn kan wà lásán ni. So nípa wípé òun ṣe ihun tó tọ́ níwájú Ọlọ́run, yìí ló fi sọ pé ṣé o fẹ́ ṣe ohun tó tọ́ àbó ò ní ṣe ohun tó tọ́. Òun ni tó o bá máa gbóná kó o gbóná, tó o bá máa tutù kó o tutù. Ó wá ní kó gbóná kó o tutù. Èmi ó pọ̀ jáde, Ọlọ́run ò ní pọ̀ wá jáde. Àmín. Ọlọ́run á fún wa lórí ọ̀fẹ́. Lórí ètò tó yáyí wa lórí question yẹn náà tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ pé kí ni topic tí à ń sọ̀rọ̀ lónìí lórí ètò Ohun Àwọn Kérúbù, àti wípé kí ni ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kọ́kọ́ kà nígbà tá a bẹ̀rẹ̀ ètò yìí. 2,000 naira owó ìṣínú fẹ́ni tó bá ti gbà, kò bá jẹ́ kìrìsìtẹ́nì kò bá jẹ́ mùsùlùmí, ọ̀kan lọ wá nínú Kristi, kò bá jẹ́ kìrìsìtẹ́nì kò bá jẹ́ kí ni ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tá a kà nígbà tí a bẹ̀rẹ̀ ètò yìí, àti kí ni kókó ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò. 2,000 naira fẹ́ni tó bá ti gbà. 0707 316 0403 0707 316 0403 0812 411 3677 0812 411 3677 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pèsè lórí ètò Ohun Àwọn Kérúbù on FM tóní. àmbọ̀nà. Olùṣe wáyé jọ̀wọ́ wá
wá ṣe wáyé fọ́run olùṣe wáyé jọ̀wọ́ wá ṣe wáyé fọ́run. Prophet Dr. Olúkáyọ̀dé Adélúgbàtú ti dé ìránṣẹ́ Ọlọ́run alààyè ọmọ orí mọ́ládé pé gbogbo ènìyàn tó bí ìsọjí àti ìṣọ́ọ̀bù ọlọ́jọ́ mẹ́ta. Wẹ́gẹ̀dẹ̀ àkọ́kọ́ nínú gbogbo oṣù ní ọjọ́ Friday àkọ́kọ́ ní bàbá wòlíì Rámẹ́ Prophet Dr. Olúkáyọ̀dé Adélúgbàtú ìsọjí àti àdúrà tó gbóná jẹjẹrẹ ọlọ́jọ́ mẹ́ta ọjọ́ mẹ́ta àkọ́kọ́ ní oṣù yìí wọ́n bẹ̀rẹ̀ ní ọjọ́ Wednesday ìsọjí àti àdúrà àti Àlàmísì Thursday tí a sọ ní ìṣọ́ọ̀bù alágbára ká nínú ẹ̀mẹ́jọ Friday wà ní yóò fò pàtó olóyún ọjọ́ pé wọ́n yóò wáyé ń ta lọ́fà ó ń fi lògbòlògbò yóò bọ́ kúrò nínú ìdè símọ́nì àtọ́wọ́ yóò pàtàkì yẹn yóò ọba látìlẹ́yìn ní ìlà kò ìsọjí àti àdúrà ọlọ́jọ́ mẹ́ta yóò wọ́n lẹ́nu ṣe àfijọ́ ọ̀dọ̀ sí ìjẹ́wé ìkọ̀ tó lè gbọ̀ nínú ìjọ wa mẹsàyà divine glorious revolution ṣe ń bọ̀ wọ́dà land níbẹ̀ ni ó ti wáyé lọ bàbá wòlíì rẹ̀ o 08023029155 mo mọ̀ wípé ọba látìlẹ́yìn rẹ̀ ò ní daṣẹ́ lẹ̀. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí the sacred cherubim and seraphim church ebenezer model parish sanctuary of comfort ló ń kéde ló sì ń pe gbogbo ènìyàn sí àgbàyanu ìsọjí ìta gbangba alágbára ọlọ́jọ́ mẹ́ta gbáko 3 days powerful open air revival total freedom ìtúsílẹ̀ pátápátá ní àkòrí tí yóò wáyé ní ọjọ́ friday 27th of february saturday 28th of february títí di sunday march 1st 2026 ní aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ ní open ground tó wà ní opposite Kọ́lá Bello street transformer junction ajégúnlẹ̀ fàjọ́ ọbántoko abẹ́òkúta ogun state ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ àti ìràpadà ni olúwa yóò fi bá ayé rẹ pàdé láti inú orin ìyìn ọ̀rọ̀ ọlọ́run àti àdúrà látẹnu àwọn ìránṣẹ́ ọlọ́run lọ́lọ́kan ọ̀jọ̀kan tó kún fún ẹ̀mí mímọ́ elder apostle T.O. mọ́sàkú minister in charge ní olùgbàlejò evangelical committee ní olùkéde jésù ọba adániwáyé ń retí rẹ jésù lolúwa. ká lè gbọ́ ohùn ìpè ó ṣeun ká lè sìn ọ́ lókè o ọba wa ẹni tó. ẹ káàbọ̀ padà sórí ètò Ohun Àwọn Kérúbù on FM bàbá wa tí wọ́n jẹ́ ajínrere Imoleayo Babájídé Oyewole tí wọ́n jẹ́ ọ̀kan lára àwọn ìránṣẹ́ ọlọ́run láti agbo mímọ́ Cherubim and Seraphim movement church ayọ̀ ní o Efata city tó wà ní ìta òsìn ní abẹ́òkúta wọn ní àlejò wa bàbá wa ikú àtótónu àtẹ̀kan kẹ́ ẹ tó máa lọ ẹ gbàdúrà fún wa lórí ètò àti gbígbọ́ kan tó ń gbọ́ yín nílé ẹ gbàdúrà fún wa lórí ètò àti gbígbọ́ kan tó ń gbọ́ yín nílé. ní orúkọ Jésù Kristi. àmín. ní agbára ìjẹ Jésù Kristi ọlọ́run tó pọ̀ nípa àti agbára ìgbà ọpẹ́ wa. àmín. mo gbàdúrà lónìí mo lo májẹ̀mú àkókò yìí lórúkọ Kristi olùgbàlà ìmọ̀ta yóò di asán lórí yín. àmín. tabari ẹnikẹ́ni tí a ti fi sínú ìgbèkùn ayé mo lo ẹ̀jẹ̀ Jésù Kristi Násárẹ́tì kó já yín nídè. àmín. gbogbo ẹnikẹ́ni tí ayé fi ayé rẹ̀ ṣe ọmọ ayọ̀ tí wọ́n sọ pé ayé ẹni báyọ̀ ọmọ ayọ̀ làwọn máa fa ayé rẹ̀ ṣe àti ayé àti ayọ̀ iná ọlọ́run kó run gbogbo wọn. àmín Jésù. ọwọ́ ọlọ́run kó wà pẹ̀lú yín. àmín. ọwọ́ rẹ̀ kó wà pẹ̀lú yín. àmín. gbogbo ìmọ̀ òkùnkùn lórí yín lórí ìgbéyàwó lórí ilé lórí iṣẹ́ yín mo ní kó di asán. àmín. mo lo májẹ̀mú ìpè ẹ̀jẹ̀ Jésù Kristi tí ń sọ ní di ààyè kó wọnú yín. àmín. ẹ̀jẹ̀ Jésù Kristi kó máa ṣàn nínú Àmín. àgọ́ ara yín tabari ẹnikẹ́ni tó wà ní ìdùbúlẹ̀ àìsàn ẹ̀jẹ̀ Jésù Kristi kó wọnú omi ara àmín. kó wọnú egungun ara Àmín. kó wọnú iṣan ara Àmín. kó wọnú ẹ̀jẹ̀ ara yín Àmín. kó wò yín láwòtán Àmín. kó ṣe yín láṣẹ pé Àmín. ní orúkọ Jésù Kristi Olúwa wa. àmín. àmín. àmín lórúkọ Jésù. ó ṣeun ká lè sìn ọ́ lókè o. ọlọ́run olódùmarè tó fún wa ní orí ọ̀fẹ́ tó bá wa bá ètò náà dé ìpele bàbá wa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé a pè ń wá sórí ètò yìí a sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà àlérò pé ńgbà míì tá a bá tún pè ń wá sórí ètò yìí ẹ ó láǹfààní láti darapọ̀ mọ́ wa Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà. ọlọ́run alààyè yóò ràn yín lọ́wọ́ Àmín Jésù. báwọn èèyàn bá fẹ́ bá yín sọ̀rọ̀ ní nǹkan tàbí òmíràn láti bá yín sọ nọ́mbà wo ni wọ́n lè pè yín sí. 080 ẹ bá mi pè dáadáa sọ wà á lè rí mi ó yá. 080 38 37 65 51. ẹ tún bá ń pè lẹ́ẹ̀kan sí. 080 38 37
6551. nọ́mbà tí wọ́n lè pè é sí nìyẹn. Bẹ́ẹ̀ni, ẹ ti mọ́ lọ́run bàbá ẹ ti mọ́ lọ́run mọ́ ẹ fọ́ lọ́run ẹ̀mí mọ́ sí ó yá ẹ bá mi pè lẹ́ẹ̀kan sí. 080 38 37 65 51. nọ́mbà tẹ ní àǹfààní láti pe ajínrere Imoleayo Babájídé Oyewole sí nìyẹn nígbàkigbà tẹ bá ní ohun kan tàbí òmíràn láti bá wọn sọ. wọn ò dá wá sórí ètò yìí wọ́n wá pẹ̀lú màmá wa nínú bàbá wa nínú Olúwa aládùúrà Fẹ́mi Ọláòṣèbìkan ni wọ́n jọ wá sórí ètò yìí pẹ̀lú màmá wa nínú Olúwa most mother in Israel Olúwatósìn Oyewole àwọn ni wọ́n jọ wá sórí ètò yìí. SSA jẹ́ ká tún mú question yẹn wálẹ̀ kan sí i pé 2,000 naira fún ẹni tó bá ti gba ìbéèrè yìí 2,000 naira fún ẹni tó bá ti gba ìbéèrè yìí. kí ni ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kọ́kọ́ kà nígbà tí a bẹ̀rẹ̀ ètò yìí àti kí ni kókó ọ̀rọ̀ tí a sọ tí a gbéyẹ̀wò lórí ètò tòní. kí ni ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tá a kà àti kókó ọ̀rọ̀ tí a gbéyẹ̀wò lórí ètò tòní. 0707 316 0403 0707 316 0403 tàbí 0812 411. hello. 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 hello ẹ kúrò lẹ́ mà. Ẹ kọ́ ọ̀la o. ẹ kúrò lẹ́ sà yes sà. Ọ̀la sà. yes sà kí lórúkọ àti bọ́lẹ̀ tí ń pè wá. Adìgúntọ̀. kí lórúkọ yín láti àti bọ́lẹ̀ tí ń pè wá sà. hello. ojú òpó yẹn o kò ṣe dáadáa. 0707 316 0403 tàbí 0812 411 3677. kí ni kókó ọ̀rọ̀ tí a gbéyẹ̀wò lórí ètò tòní àti ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kọ́kọ́ kà nígbà tí a fẹ́ bẹ̀rẹ̀ ètò ó yá ẹ jẹ́ ká wò ẹni bá ti gba 2,000 naira ní owó ìṣínú 0707 316 0403 tàbí 0812 411 3677 ní nọ́mbà tẹ ní àǹfààní láti pèsè. Sáfáyé kò tún sádùn nínú rẹ̀ ẹ jẹ́ ká dojú kọ. bẹ́ẹ̀ ni kásáfáyé kò sádùn nínú rẹ̀. hello. 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 ẹ bá wa yí rédíò yẹn sílẹ̀ bàbá wa ẹ bá wa yí rédíò yẹn sílẹ̀ ojú òpó hello sà. Hello. ẹ kúrò lẹ́ sà. hello. à ń gbọ́ yín dáadáa. ẹ bá mi ó lágbára. hello sà. ẹ bá jẹ́ ká kọ́lé ilé ayọ̀ sí òkè ká má ṣe ká bá. hello. Hello. ẹ kúrò lẹ́ mà. hello mà. hello. òyìn náà ó di bété. hello. Ẹ káàsán. hello sà. Ẹ káàsán sà. ẹ káàsán sà ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. Adéọlá Ọlákúnlé tó pè tẹ́lẹ̀ yẹn ni. ó dà sà Adéọlá Ọlákúnlé ó yá bàbá wa Láti Ẹlẹ́gà. ló yá à ń gbẹ́yìn bàbá wa. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yẹn Jeremáyà orí 6 ẹsẹ̀ 16. Mo ti ra wọn mo ní orí 9 tẹ́lẹ̀. ó dà ẹ ṣe púpọ̀ bó bá jẹ́ ìní àwọn jẹ́ Orí 6 ẹsẹ̀ 16. ó dà kí ló Jeremiah 6:16. ó dà kí lórúkọ ilé ẹ̀kọ́ sálàgbọ́ Ọlákúnlé láti Ẹlẹ́gà àbí. Bẹ́ẹ̀ ni Adéọlá Ọlákúnlé láti Ẹlẹ́gà. ó dà ẹ ṣe púpọ̀ pé wà lórí ètò pẹ̀lú wa adúpẹ́ lọ́wọ́ yín. ṣe ká bá mú ìgbẹ̀yìn o. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run hello. Ẹ̀lẹ́ pẹ̀lẹ́ o. ẹ kúrò lẹ́ sà. Ẹ kúṣẹ́ Olúwa o. yes sà. Olúwa máa ṣàgbára dọ̀tun o. àmì sà. Ògúndínà ló ń bá yín sọ̀rọ̀ láti Abẹ́òkúta. ẹ káàbọ̀ sórí ètò bàbá wa Ògúndínà. Ẹsẹ̀ ọ̀rọ̀ yẹn ni Jeremáyà. bẹ́ẹ̀ni. Ìwé ìwòsàn Jeremáyà. Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni sà. ẹsẹ̀ 16. kí ni Jeremáyà 6:16. kí ni kókó ọ̀rọ̀ tí a gbé yẹ̀wò bàbá wa. Òun ni pé ìwà tó dáa
ìwọ ọmọlúàbí ó dà bàbá wa ó dà kéèyàn má máa ti torí owó ó dà kó máa ṣe ohun tí ò yẹ kó ṣe ó dà ó dà ó dà gẹ́gẹ́ bí mo ṣe lè ti. ó dà ẹ ṣé púpọ̀ bàbá wa Àlàyé ẹ ṣé nìyẹn. púpọ̀ ẹ ṣé púpọ̀ bàbá wa ẹ ṣé púpọ̀. ṣe wáyé jọ̀wọ́ wá ṣe wáyé fọ́run. ẹ jẹ́ ká máa fèyí ṣèlọ lórí ètò Ohun Àwọn Kerubu on FM lónìí ká ṣe ohun gbogbo ẹ̀ pàápàá bàbá wa tí wọ́n gba ìbéèrè yẹn kọ́kàn sí wa lẹ́yìn ètò àwọn ni bàbá wa alàgbà Adéọlá Ọlákúnlé láti Ẹlẹ́gà alàgbà Adéọlá Ọlákúnlé láti Ẹlẹ́gà alàgbà Adéọlá Ọlákúnlé láti Ẹlẹ́gà àwọn ni wọ́n gba ìbéèrè rẹ̀ ojú ọ̀nà ìgbani òun ni kókó ọ̀rọ̀ tí a gbéyẹ̀wò lórí ètò tòní tí a mú jáde láti inú ìwé Jeremiah orí 6 ẹsẹ̀ 16 Jeremiah 6 verse 16 ni kókó ọ̀rọ̀ tí a gbéyẹ̀wò adúpẹ́ lọ bàbá wa nínú Olúwa ajínrere Ìmọ́lẹ̀ Babájídé Oyèwọlé ń papẹ̀ wá sórí ètò yìí ẹ sì ní àǹfààní láti jẹ́ wa a lérò pé tá bá tún pè yín nígbà mìíràn ẹ ó láǹfààní láti jẹ́ wa lórí ètò yìí àgbàgbọ́ pé lórúkọ Jésù Olúwa yóò di ìjọ rẹ̀ mú àmín Jésù Kristi Olúwa yóò sì ràn yín lọ́wọ́ àmín Jésù ògo Ọlọ́run alààyè yóò fara wọn Àmín a sì dúpẹ́ lọ Jésù gbogbo Kristi. ìjọ Cherubim and Seraphim Movement Church Efata City a dúpẹ́ lọ́wọ́ yín lórúkọ Jésù ìjọ Kristi yóò máa tẹ̀síwájú Àmín. ayọ̀ àìnípẹ̀kun yóò sì jùmọ̀ wà lórí wa Àmín Jésù. tẹ́ni tó bá ní ohun kan tàbí mìíràn láti bá èmi atọ́kùn ètò Ohun Àwọn Kerubu on FM sọ lẹ́yìn ètò ẹ ní àǹfààní láti pè mí sórí nọ́mbà yìí 081-655-372-83 081-655-372-83 lẹ́ẹ̀kan sí 081-655-372-83 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pe èmi atọ́kùn ètò sí a ó tún fayọ̀ pàdé lórí ètò Ohun Àwọn Kerubu on FM lọ́sẹ̀ tó ń bọ̀ láṣẹ Ọlọ́run ọ̀gá ògùn ẹkún ọ̀fọ̀ ìṣubú ara ìṣubú ẹ̀mí kò ní dé bá ẹnikẹ́ni Ọlábùsí àjọ wà níbí báyìí ni ó dúró ṣánṣán bí àlùfáà òṣèǹ púpọ̀ orí rẹ̀ ò ní burú SSA Sọ́ní Sodiq òun ló lọ́wọ́ bọ́tìnì tó ń gbé sókè tó ń gbé wálẹ̀ orí rẹ̀ ò ní burú ẹ̀dá rẹ̀ ò ní gbàbọ̀dẹ̀ gbogbo ayé ojúmọ̀ ṣeré lórúkọ ti Jésù a ó fàyọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ láṣẹ Ọlọ́run ọ̀gá ògùn ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi ọmọ bàbá ládùúrà ní kọ̀tún bàbá ìjọ lórí rédíò ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹtún ọ̀nà Olúwa ṣe ká fàyọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ láṣẹ Ọlọ́run ọ̀gá ògo kí àlàáfíà kó wà ní ìpínlẹ̀ Ògùn kó wà lórílẹ̀‐èdè Nàìjíríà kó wà nínú ayé gbogbo wa shalom shalom. àtúnṣe mọ́ o ẹ jẹ́ ká ronú o káyé tó lọ.